iṣẹ́ tí a fi ń ra mọ́tò. Bóyá o fẹ́ ra mọ́tò méjì láàárín oṣù mẹ́fà tàbí láàárín ọdún kan, tàbí o fẹ́ ra mọ́tò mẹ́ta láàárín ọdún kan tí kò dé mú palára wá, tí wà dẹ́ máa tún gbègbè ayé ìrọ̀rùn. Iṣẹ́ rẹ ló mọ̀ pé ọ débẹ̀ o. Ọba máa sa ìgò, ọba máa sabọ́jọ, wàhálà tí ó pè Ọlọ́run. Mo ti fi iṣẹ́ sílẹ̀ dáadáa. Mo tún fẹ́ fi ilẹ̀ again nítorí àwọn tí wọ́n pè mí tí wọ́n jẹ́rìí sí pé yes màmá mo ra mọ́tò lóòótọ́. Wọ́n lè bùn ọ́, wọ́n lè gbé fún ọ kó o máa sanwó ẹ díẹ̀díẹ̀, ó dẹ̀ lè ra ní cash and carry. Ṣùgbọ́n o rí wípé ó jẹ ọ́ lógún láti ní mọ́tò, o rí wípé dandan ni fún ọ tó o bá ń ṣe àwọn iṣẹ́ kan tó o bá ní mọ́tò o ò lè rí ṣe ń díẹ̀ wò. Tó o bá pera rẹ ní site engineer tó o bá ní mọ́tò o ò lè rí ṣe ń díẹ̀ tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tó jẹ́ pé tó o bá ní mọ́tò wọ́n á rò pé o máa gbé owó àwọn sá lọ nígbà tó o bá lọ gbaṣẹ́ tó o jú tí o dẹ́nu ọ̀nà ilé iṣẹ́ tó o lọ tó o ṣẹ̀ṣẹ̀ ń tú wọ́lẹ̀tì tó o yọ owó fọ́lọ́kadà tó o dúró fún change wọ́n wù ọ́ lókè. Wọ́n á wá fi style ìbéèrè nígbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó pé níbo lẹ páàkì sí wà ló gbé mọ́tò wá kò lè possible. Jígìrì sọ̀rọ̀ ara rẹ o fẹ́ ra mọ́tò. Lákọ̀ọ́kọ́ wà lọ bá mi wáyẹ̀pẹ̀ ojú títì níbi tí mọ́tò ń gbà lọ tán gbà bọ̀ tán tún ti ń gba one way, bú yẹ̀pẹ̀ ń bẹ̀ bú sí láìlọ́n kan gbé lọ sílé. Bá mi wá èpo ọ̀bọ̀ original tó fímú dáadáa tó ti di powder, bá mi wá yẹn náà. Wá oyin original ó yá wá yẹn náà. Wá wá bá mi wá táyà irú mọ́tò tó bá wùn ọ́, bóyá jíìpù ló wùn ọ́, wàá fi ọ̀bẹ síná báyìí. Wàá rẹ́ táyà yẹn fẹ́, táyà tí wọn ò lò mọ́ ni o. Mọ́ lọ rè rẹ́ táyà onítáyà wọn ò mú ọ o. Ẹ farabalẹ̀ o. Tó o bá ti rẹ́ báyìí, sórí kó tó rẹ́ táyà yẹn wàá ti bu oyin original sínú agolo. Wàá dẹ̀ ju àtàrè kan sí. Tó o bá ti rẹ́ táyà yẹn báyìí wàá jù sínú ẹ̀ wàá dè pa, wàá bò pa. Tó bá jẹ́ méjì ló fẹ́ táyà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì, ìyẹn ni wípé o fẹ́ ra mọ́tò méjì láàrin ọdún kan. Èmi ṣe ó jẹ́ fún mi, bẹ́ẹ̀ ni mo ṣe fún ẹlòmíì ó jẹ́ fún, mo ṣe fún ọmọdé ó jẹ́ fún, mo ṣe fún àgbàlagbà ó jẹ́ fún, wọ́n tún ṣe fúnra wọn ó tún ṣiṣẹ́. Dán wò bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ mọ́tò méjì ló fẹ́ rà láàrin ọdún ní ọdún tá a wà yìí, táyà oríṣi méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Tó bá jẹ́ mọ́tò mẹ́ta, táyà oríṣi mọ́tò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa gé bẹ́ẹ̀ tí wàá dẹ̀ fi àtàrí kọ̀ọ̀kan sí. Ṣùgbọ́n rántí epo olójú kòkòrò ẹyọ kan tàbí méjì ó sì tó ọ̀nà torí maintenance. Tó o bá ti jù sínú oyin tó ju àtàrí kan sí tó dé pa bẹ́ẹ̀ ó di ọjọ́ kẹta. Ó bá ti di ọjọ́ kẹta lọ wá ẹ̀fẹ̀ òwú cottonwood ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ sórí tébù báyìí. Ó yá yọ táyà mọ́tò yẹn sí, yọ dídí àtàrí yẹn ti lẹ́gbẹ̀ẹ́, wà wá ku èpo ọ̀bọ̀ lé lórí. Bẹ́ẹ̀ náà ni yẹ̀pẹ̀ ojú títì tó bù wá kù lé lórí, wá yẹ ráàpù ẹ̀ kó dì pa. Wà wá dì ní òwú dúdú àtòwú funfun, bẹ́ẹ̀ ló ṣe máa dì. Wà wá bá mi wá láìlọ́ọ̀nù báyìí. Irú inú envelope yìí tó transparent yìí inú ẹ̀ ló máa kó sí. Wàá lẹ̀ pa, wàá máa fi sínú pillowcase ẹ̀ kó mọ̀ fi sùn. Mọ̀ ti bọ́nú pillowcase ẹ̀ kó mọ̀ fi sùn. Jẹ́ kó wà ńbẹ̀ lójoojúmọ́, kò ní èèwọ̀, kò kí ń bàjẹ́. Wàá rí wípé àwọn iṣẹ́ tó ń gbà ó lè mọ́ pọ̀ tó bá jó níṣẹ́ ọwọ́ nu wọn, ó lè mọ́ pọ̀ ṣùgbọ́n á jẹ́ iṣẹ́ àwọn èèyàn gidi tó ní kìmí. Wàá rí pé mọ́tò wọlé wẹ́rẹ́ ni. Ó máa jẹ́ fún ọ láṣẹ Èdùmàrè ẹ bá mi ṣíà ẹ̀. Gbìyànjú kó tọ́jú ẹ̀mí ẹ̀ torí ẹ̀mí ò láàrọ̀.